ẹ má bínú ẹ ti flag wa down ni ẹ má bínú àrò obìnrin wọn tó ti flag wa down ọlọ́kùn sànù wa lọ́wọ́ àwọn karambà ní àtúntì ń wọlé padà abáyẹsẹ̀ ń wọlé jábá wa share ètò wọn flag wa down yẹ ká bá wa share ètò wọn ẹ̀rí torí nẹ́tíwọ̀kì dúró ojú òpó dúró nẹ́tíwọ̀kì yẹn dúró ọkàn kọ́ọ̀tì ní pim kò tiẹ̀ hang ọkàn lọ ni ara ète wọn nu ẹ má wọrí ara ète wọn nu. bákan náà bá ṣe ń ṣètò lọ́wọ́ bàbá wa kábíyèsí Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn wọ́n ní ó ṣe àwọn láàánú àwọn sì bá gbogbo ilẹ̀ Yorùbá káàánú lórí tí ń ṣẹlẹ̀ ara àwọn ọba gidi táwa nígbẹ̀kẹ̀lé nínú kí wọ́n tó goróyè làwa ti mọ pa wọn kí wọ́n tó goróyè lọ́dún tọ́lọ gbogbo tẹ́ ń lò lórí àpè nínú ìṣègùn ẹ̀rọ gúúsù mẹ́ta tí pè lórí ẹ̀ àwa ti mọ pa àwọn amọ̀fẹ́ tí wọ́n ní sílẹ̀ Yorùbá àwọn èyí ṣe àwọn ọba tẹ́ẹ̀kàn mọ́ tí wọ́n mọ̀ dágbádá pàtí kiri àmọ́ ìfẹ́ táwọn ní sílẹ̀ Yorùbá gbogbo àtàwọn ọba bẹ́ẹ̀ tó ṣe pọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ lásìkò yìí tí a bá gbàgbé wọ́n pa ọba méjì ní Èkìtì nípínlẹ̀ Èkìtì ọba Ẹ̀sùn àti ọba Ìmọ̀jò ní ìpínlẹ̀ Èkìtì nígbà òdi àná tí mo parí ètò ìgbé máa ń farabalẹ̀ ka àwọn kọ́mẹ̀ntì tá a bá parí ètò mo máa ń ka kọ́mẹ̀ntì gan-an mo wá ń ka kọ́mẹ̀ntì ti ètò ti àná lọ́wọ́ iná ni mo bá rí táwọn ẹnìkan sẹ́ndì kan sí mi lórí WhatsApp yẹn lọ wò nígbà tí ń dòrí WhatsApp mo rí pé àtó ti gbọ́ pé wọ́n ti pa ọba míì ara ọba Èkìtì náà tó ni ṣùgbọ́n ọba Èkìtì yìí ó wá wà ní Èkìtì local government ní Kwara Èkìtì local government nígbà tá a fẹ́ create Èkìtì state ó yẹ kí wọ́n kó wọn pọ̀ ni ṣùgbọ́n torí àbòsí tí wọ́n ń ṣe ó yẹ wọ́n kó wọn pọ̀ Èkìtì local government yìí bá mẹ́ta kábíyèsí tí wọ́n pa ẹ̀ ó dàgbà jago fẹ̀yìntì ní kábíyèsí ó ti dé padà adúpẹ́ o kábíyèsí tí wọ́n pa ẹ̀ bá a ṣe gbọ́dọ̀ àgbà jago fẹ̀yìntì ni wọ́n tún gbé ìyàwó wọn lọ nílùú tọlọ́ba tó níjòyè wọ́n tún gbé ìyàwó wọn lọ. tẹ́ bá sì wò lánàá èmi post nǹkan mo ní káwọn ọba ilẹ̀ Yorùbá ó fura o kún ó fura ẹ jẹ́ n wo tí n bá ti rí kíní post tí mo post yẹn gan bọ́ sáà kọ́ bẹ̀ lánàá yẹn pé káwọn ó fura ẹ má rò pé àwọn ọba méjì tí wọ́n pa lẹ́kìtì yẹn o nìkan ni tájẹ́ẹ̀tì àwọn ará bí ó ju ọba méjì lọ o àwa la gbọ́dọ̀ sún àsùngbàgbé ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa a sì sùn gbàgbé now àti ìmọ̀ ní ìsìnkọ́ lọ́wọ́ ó ṣàánú wa ni kọ́ mọ̀ sí pé ńgbà tá a bá tún jí lọ́la a tún ti gbọ́ mi o kọ́ lọ́wọ́ máa ṣàánú wa ni ẹ̀mí wo délẹ̀ Yorùbá àwa ń pè yín bàbá wa lọ́ba ẹ rí bí ìta aṣọ lánàá tó ń ká wa lára àìsọ̀rọ̀ yìí náà ṣé bí wọ́n ṣe máa ń pa yín lẹ́yọ kọ̀ọ̀kan rèé wọ́n ti ń pa wá aráàlú àwa tá a lóókọ wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ń pa wá àwa tá a lóókọ wọ́n ń pa wá ẹ̀yin ni wọ́n wá ń pa ẹ̀yin ọba ni wọ́n ń pa ẹ̀ kìí sì ṣe ìgbà àkọ́kọ́ rèé ọba Olúfọ̀n ìpínlẹ̀ Ondo bí wọ́n ṣe pa kábíyèsí náà ni àṣìgangan ọba ìgangan ní ilẹ̀ Ìbàràpá wọ́n ya wọ ààfin wọ́n dáná sun ààfin bàbá tó ti dàgbà wọ́n kó jìnnìjìnnì bá ipò rúru ọkàn rẹ̀ bàbá bá kúrò láyé bá a ṣe máa wò náà ni tá a sì ní ṣe nǹkan kan tá a máa wò ní. ṣe rí ẹjẹ́ bára wa sòdodo ọ̀rọ̀ ẹ̀yin bàbá wa àwọ̀ sọ àṣọ̀rọ̀ we go sọ̀rọ̀ and we go continue to sọ̀rọ̀ ìbẹ́nu ẹ̀yin bàbá wa tẹ́ ẹ ti jẹ dòdò tẹ́nu yín ò lè sòdodo ọ̀pọ̀lọpọ̀ yín ilẹ̀ ẹ̀ ń gba màálù lẹ́sìn ń kó màálù fáwọn ará bí
ìdínú táṣẹ yín ò fi lè múlẹ̀ táṣẹ yín kálé fúlàní kò nu gbé ń sọ̀rọ̀ àjẹ́ ọ̀dà sétọ́ bàbá lájà ara aráàlú tí ò lájà ara kọ́ ìyá tí ń roko lọ́wọ́ tí ń pa tí ń gé lápá tí wọ́n ń rèpù wọn kọ́ bá wa bólè nẹ́tíwọ̀kì àwọn nẹ́tíwọ̀kì wa yẹn ò dáa tó tiẹ̀ róòlù lélẹ̀ tí ò tiẹ̀ já wa dànù ìgbé wọn wá ń wọlé wọn ń pa ọba jẹ́ ẹ̀rẹ́ tó bà mí nínú jẹ́ èmi wá rò pé kí pàdé gbogbo lọ́balọ́ba ẹ̀yẹ́ bá kábíyèsí sáwà máa parọ́ tara wa ni ẹni áàpù gúrúùpù tí gbogbo ẹ̀yin lọ́balọ́ba wà lórí WhatsApp tó tí ìmọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe tí ìfi àfilédè lóde gbogbo state kọ̀ọ̀kan each local government ilẹ̀ ti nípàdé lọ́balọ́ba tó fi wá dórí state tó fi wá dórí region tá a ṣe ẹ̀sìn wàá rò pé àfojú re wò yín a lè fojú re wò yín o a lè fojú re wò yín torí pé pípa yín ò dùn mọ́ wa nú ọba máa ń wàjà làágbọ́ àìgbọ́ pé wọ́n pa ọba wọ́n ń pọ̀ ọba ní nísìn torí pé ń dojú ti ràn wá ń dojú ti ràn wá wọ́n kàn wá ń pa àwọn ọba wọ́n tó wá pa ọba míì ẹ jẹ́ àwòrán kábíyèsí tí wọ́n pa ní kinní nítorí áàpù tí a máa ń lò tá a fi máa ń ráyè gbé kinní wà ní ẹ̀rí nǹkan ọba tó rẹwà tó báyìí wọ́n sì pa kábíyèsí ní fanáfọsùn wọ́n tó gbéyàwó wọn lọ. àwa sì mọ̀ pé yóò ṣẹlẹ̀ gbogbo ńlá káyè ọmọ pé irú tí ń ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ tí a bá gbàgbé mo ṣe ètò láwọn ìlú kan nípínlẹ̀ Kwara náà ni táwọn Fúlàní láwọn ilẹ̀ ìgbómìnà kankan táwọn Fúlàní lọ tí wọ́n pa àwọn èèyàn tí wọ́n jí àwọn èèyàn gbé lẹ́yìn ìgbà wọ́n pa àwọn ọkọ àwọn méjì tán wọ́n tún já àwọn ìyàwó wọn gbé lọ. mo ṣètò lé lórí gbogbo àná la rí nípínlẹ̀ Kwara náà ni tí kábíyèsí gbé ìbọn lẹ̀ kí wọ́n á máa dá kọjá ẹni tí bá ń gbàbọ̀dé fúnlù nípínlẹ̀ Kwara kan náà ni. so bó o la ṣe rò pé yóò rí nígbà àwọn Fúlàní bá ń pa wá nínú oko tí gómìnà àti spíkà ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n sì lọ sílẹ̀ bàrùtì tí wọ́n sì bá wọn ẹ́míà ṣèpàdé kí káwọn Yorùbá ó fìlú lẹ̀ o tá a sì ń pariwo ńgbà náà pé Yorùbá àrífín ń pọ̀ bó o lẹ ṣe rò pé yóò rí. ìjọ Fúlàní tí ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń pa àwọn èèyàn ìgbésẹ̀ akọ ìwòlẹ́rí tí wọ́n gbé àti ìpínlẹ̀ Kwara ni o àti tọ̀yọ́ ni o àti tọ̀ṣun ni o àti tèkìtì ni àti tòǹdó ni o àti tògùn ni o ìgbésẹ̀ akínwòlẹ́rí táwọn gómìnà wá gbé. ìyìn tí ò sì lè jẹ́ káwọn gómìnà wọ́n gbégbèsè akin ìwọ ọba tó ọba mọ̀ pé ẹ̀mí ò sínú wọn lọ́sọ àwọn ọba wa ti jẹ dòdò wọn ò lè sọ dòdò ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n ń gba màálù làwọn náà ní ẹran wọn lágbo màálù táwọn Fúlàní bá wọn dà kí bẹ́ẹ̀ dẹ̀ làwọn olóṣèlú míì àtàwọn èèkànlú míì náà àwọn náà ní ń bẹ̀. ibi tá a ti ní sọ̀rọ̀ nù tí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ni sẹ́nu wa ò kò pé kí Fúlàní ó finú koko wálẹ̀ kó finú gbó wálẹ̀ nígbà ẹnu wọn kò ní ilẹ̀ Ìbàràpá ní ìsìn ṣe é gbúrò wàhálà kankan mọ́. The most peaceful place ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ilẹ̀ Ìbàràpá méjèèje ni wọ́n lé àwọn Fúlàní dànù nígbà tó lóyè Sunday Ìgbòho lọ síbi torí ẹ̀ tẹ́ lọ kọ́lé lé olóyè Sunday Ìgbòho nu ìgbàlẹ̀ táwa Yorùbá wà ń ṣe díẹ̀ wà ń pa díẹ̀ àwa ń ṣe bí arannú kò wá sẹ́ni tó lè sọ̀rọ̀ akin àràkín kankan mọ́ tó lè sọ̀rọ̀ akin ìyá máa jọba lójo àwa ilé ẹkẹrù ó tiẹ̀ mọ́ bá a ti sọ̀rọ̀ ní síkírọ́rìtì kankan lọ́wọ́ ni à ń lọ káàkiri bẹ́ẹ̀ nìkan bíi ẹjọ́ tọ́lọ́ bá ní ìkù náà ní ìkù èyí ń kú lẹ́ẹ̀mejì àwọn ọba tí wọ́n pa ní ìsìn wọn ti bá tiwọn lọ́nu ẹ̀yìn ọ̀dà àdúrà lẹ́ ń ṣe ó kù bí ìlú bá ṣe rí
ṣe táwa dákẹ́ sínú pé torí wọ́n pa wá ní tá a bá sọ̀rọ̀ wọ́n ó ṣe gbá kan ni a sì ń wòran sí ń bàjẹ́ kì í wá ṣe pé ń bàjẹ́ nìkan tí wá ń bàjẹ́ èèyàn bá kàn jókòó ẹ bá di ibi patí lẹ́wàá múra lẹ́wàá dárúkẹ rẹ̀ jọ wèrè lẹ́kì tírúkẹ rẹ̀ jọ lójú ju ìlú lọ dáradá òsì kí ló dé ẹjá fi sírò wa wò tá a bá rò pé àwọn èèyàn ni tó bá lọ ka àwa ń kọ àbọ̀ bá kan ọba míì kọ́ la fi ní ká ẹ dín bàbá wa ẹ dìde ẹ pera yín bí tẹ́ bá ń pera yín sí. ọ̀dà sẹ́mi lèmi á lọ sí gbogbo ilẹ̀ Èkìtì nísìnyí ṣé mo lè lọ ilẹ̀ Èkìtì ṣé mo lè lọ ọ̀nà gbogbo ilẹ̀ Kwara mo lè lọ Oǹdó ìjẹ́ wọn ó gbé mi èmi wọn á gbé mi sẹ́mi tí gómìnà ọ̀dàmọ̀ wọ́n gbé nìkan gómìnà wọn ẹgbẹ́ nìkan Laji Abbas ta ní jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìlú wo ni ṣé ọmọ Cameroon ni àbí Ivory Coast rárá lọ́mọ yín nìbàdàn gómìnà Laji Abbas yìí mọ́ sẹ́mi ní ìwà ní sọ́ra mi ẹni tí ò ní yé èdègbò ẹ̀yìn ibi tá a bára wa nù. Kí gómìnà wa Akérédolú ó tó kú ó pariwo kó tó nípò rẹ̀ a ní di state police àwọn gómìnà wa sì ṣe wọ́n daṣọ sáwọn ọba daṣọ kí gbogbo ẹ̀yin ọba ọkọ lẹ́tà kẹ́ ẹ kọ́ sáwọn gómìnà èyí tá a fẹ́ nì nígbà tá a gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ ṣe bá a péjọ la fi gbá Àmọ̀tẹ́kùn nígbà a sì pariwo tó di pé tẹ́ ẹ̀ bá dá wa lọ́wọ́ àwọn àmọ́ kayín máa fin ìkọ́lẹ̀ sì dìde sọ́rọ̀ Àmọ̀tẹ́kùn ìkọ́lẹ̀ sì dìde sí bá sì ní ká fọwọ́ lẹ́rán bá a ṣe fọwọ́ lẹ́rán ní kí wọ́n máa mú yín bí mo kú ti sọ bí ìgbà téèyàn kó adìẹ sínú kùkù nínú àgbò ṣékọ̀ wá rí bẹ́ẹ̀ wọ́n mú méjì wọ́n tún ti mẹ́yọ kan ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ọwọ́ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì gbogbo àwọn ọba ò lọ ààrẹ tí ó pàṣẹ ẹ̀yin bàbá ẹ̀yin ọba ẹja lọ ẹ pé wúra yín àwọn gómìnà àárí wọn ẹsẹ àárí wọn nígbà ọ̀sẹ̀lẹ̀ sáwa náà ní gángan ààrẹ nìkan kan dìde kó wá bá Ṣèyí Mákindé kó bá wa dárò nílẹ̀ Ìbàràpá àgbà táwọn ará Ìbàràpá gbára wọn lẹ̀ lọ́yà kù títọ̀dọ̀ tàgbà wọn dìde pé wá bí a bá kó ẹjọ́ gbowó kú kábà pé lẹ̀ Ìbàràpá ò sí mọ́nu gbà wọn gbára wọn lẹ̀ ní sísá àlàáfíà ọ̀jọba ẹ lọ wo bí ẹ̀gẹ́ wọn ṣe ń ta ẹ lọ wo ẹ̀gẹ́ lẹ̀ Ìbàràpá tá ń pè láwọn olórí pípé nù wàá dúró ọ̀tá à ń kí ẹ̀ à ń sà wọ́n ní àpò rẹ̀ ní gbére rẹ̀ ní ìbọn rẹ̀ ní àdá rẹ̀ ní ọ̀tọ́ wa ní ṣé àgbẹ̀ ni ó ń dìrí ni wọ́n máa fìbọn roko kí ló dé ẹ̀yin bàbá wa lẹ̀ ń fìyà jẹ wá pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ti jẹ dòdò tí wọn ò lè sòdodo lèmi fi ń sọ ńgbà mọ́ ń pariwo lé àná tí mo sọ pé bàbá especially kò sẹ́ni tí ń fìyà jẹ wá ńlẹ̀ Yorùbá bàbá wọ̀ ní ìrìsání tẹ bá mọ̀ pé ẹ̀tọ́ ẹrù kìíní gbẹ forí àpèrè lẹ̀ simple ẹ̀forí àpèrè lẹ̀ èyí ń bábá ẹ bá mọ̀ pé ẹ̀tọ́ ẹrù lẹ̀ Yorùbá gbé ẹ̀forí àpèrè lẹ̀ kì í ṣe pé ká wá máa lọ kẹ́ ẹ máa wá dìde stand up sit down fún gómìnà ikọ́ ẹsẹsẹ bàbá ìgbà tẹ ẹ gbọ́dọ̀ ṣe ní tí gbogbo ẹ ti ẹ sọ̀rọ̀ akin kẹwàá wò bóyá gbogbo ọmọ Yorùbá yóò wà lẹ́yìn yín àbá ní sí lẹ́yìn yín ìkíni tẹ bá wà lọ tẹ ń yọrí lóye nǹkan nígbà wọn ti lé Sànúsí ní kí lorúkọ ẹlẹmìà ní Kánò sáyé torí ẹ parẹ́ kéèyàn ó gbé nǹkan fún yẹlẹmí ni sáyé torí ẹ parẹ́ dáradára kí ló dé wàhálà ọmọ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yóò sì máa jẹ́ nǹkan ìbànújẹ́ ẹ sì jókòó tẹ́ ń bá pépà sí lọ́la ní ìsìn ẹ̀rí wọn ọ̀la sátidé ẹ̀rí wọn ń bẹ̀ o bàbá ẹ̀yìn bàbá wọ̀ jẹran rí ni àmọ́ mọ̀ pé ẹ̀jẹran rí ẹ̀pà àwọn ọmọ ìlú ká máa kẹran fún yín nínú ààfin iná ń jó àwọn bàbá wa sì ń la kọ́tà sọ́pàpọ̀ kò sẹ́ni fìyà jẹ́wọ́ ẹ̀yin ọba lọ́ba ni especially bàbá wọ̀ ní rìsà ìtòlẹ́yìn lẹ olórí ládéládé ẹ̀yìn lọ̀rọ̀ wá kàn ìtòlẹ́yìn lẹ ń kílèmù olórí ládéládé kẹ wá lórí ní ìsìn ó délẹ̀ báyìí torí bọ́ bá dáa
ẹ̀yin lẹ́gbòríyìn rẹ̀ bọ́ bá sì bú ẹ̀yin náà lábẹ́nu àbùkù kí ni wọ́n máa bọ́ bá o nígbà gbogbo ẹnìkan wọ́n ní ọ̀gbìn kódà wọn a máa ju ààfin ọba lóko nílẹ̀ Yorùbá tí nǹkan bá lè wọ́n ja ewé wọ́n kọrin lọlé ọba wọ́n bu ọba freedom wà nílẹ̀ Yorùbá bó ṣe wà káàkiri àgbáyé nínú nígbà wọn sọ fẹ́ẹ́ mo ní kí ni ní bá bọ̀ sọ̀tà àwọn èèyàn aráàlú àtàwọn ọba fún ọ ọ̀rẹ́ rìn pé dídì ló tẹ̀ pamọ́ Yorùbá wà láì láwọn ìlú ìṣẹ̀ǹbáyé ń sọ ìtàn ìlú bíi méje bẹ́ẹ̀ mọ gbogbo ẹ̀ mọ tẹ́ fojú àwọn aláàfin rí ìpakúpa kọ́ ni Basọ̀rún Gáà pẹ̀lú látìlẹ́yìn àwọn aráàlú ni pé ìwà àwọn kìíní ti burú jù bẹ́ẹ̀ náà ní nílé Ifẹ̀ ìgbà akọ àwọn Ọ̀ọ̀ni tí wọ́n pa táwọn aráàlú fúnra wọn wọ́n pa àti tó kú dẹ́ni pé rárá ẹ má ṣe ẹ̀yẹ fún gẹ́gẹ́ bí ọba. Táwọn yẹn bá ń dọwọ́ bò tán fún yín àwọn ọ̀ṣọ̀tàn o àṣọ̀tàn tẹ́ ẹ̀ bá sì fẹ́ ká ṣọ̀tàn bú lé yín lórí ẹ ṣe dáadáa fúlùú. ṣé lẹ́yìn tí mo ti wá ayé yìí tí n bá lọ lélẹ̀ ẹlẹ́wọ̀n lọ bẹ́lẹ́dùmarè pé mọ́tòjọ́ padà wáyé mọ́ o léè tí mo wá ẹ̀ mo kó tẹ̀ wá ni. èmi náà mọ̀ pé ìlé sọ́tán ìwọ̀nba tọ́lọ́ bá ní sọ ń bẹ̀ ni kí ló dé. sáwà máa wòran ni wọ́n ń pa wá wọ́n tún wá pẹ̀yìn ọba dìgírìsì lọ́jẹ́ fún wa. bó lórí ogun bá ti kú ogun ti fọ́nù wọ́n pa ọba mẹ́ta láàrin ọjọ́ mẹ́ta nílẹ̀ Yorùbá àní ẹ̀dá akọsẹ́ níbi tí ìran Yorùbá bá wà tí wọ́n kóra wọn jọ in group bóyá ilẹ̀ Haúsá ni o ilẹ̀ Yíbò ni o ilẹ̀ kìíní kan ni wọ́n sọ pé tó àwọn Yorùbá ni wọ́n ń dáná o àwọn Yorùbá wọ́n ń pààyàn nínú oko o àwọn Yorùbá wọ́n ń rèpò èèyàn nínú oko o àwọn Yorùbá wọ́n ń tàjẹ̀ èèyàn sílẹ̀ níbo ló wà. àgbọ̀rí bí àwọn Yorùbá ni wọ́n ń hùwà bú àwọn èèyàn wà wá láti kan bí 1000 kìlómítà wọ́n sì wá mọ́ dá wàhálà alẹ́ wọ́n wá bá débi pé wọ́n wá ń pọ̀ bá nígbà wọ́n ti pọ̀ bọ Olúfọ́n Olúfọ́n wò wọ́n báyìí pé èmi ni wọ́n pa tẹ́ ẹ sọ̀rọ̀ èmi ọmọ Bàtálá Olúfọ́n ti Oǹdó ni o ẹ sọ̀rọ̀ ẹ fẹ́ kú tán mo mọ̀ o àtẹ̀yìntẹ́ lóògùn àtẹ̀yìntẹ́ sọ pé wọn ò lájẹ ara àwọn bàbá yín tó lájẹ ara ẹ ní máa bá bẹ́ẹ̀ sí ní mú àwọn náà bí ìgbà wọn bá ń má díẹ̀ dàrà à ń sọ̀rọ̀ kálàáfíà ọwà káàbọ̀ ọwà ń lù kí ló dé ó sì láìsí pa àsí lójú ogun nígbà tí ọba wà nínú ilé tó ti wà láàfin tí ó sùn ẹ lọ ka mọ́ tí lè sú ẹ pa àwọn kan ń bọ̀ wọ́n pe olórí ẹ bá sójà ẹ lè bí ń pa mí o ìpè tí olórí ó gbé kan bí ó ṣe bá kábíyèsí ọkọ rẹ̀ sọ̀rọ̀ kẹ́yìn náà nù ẹ sì pa títí tẹ́ fi gbé àwọn ọba wọ ìlú lẹ́jẹ̀ sí nǹkan lára wọn tó ẹ sì wàá rò pé alálẹ̀ ò ní bínú sí yín àti lọ́balọ́ba àti gómìnà àti gbogbo wa àti báwa alálẹ̀ ò ní bínú sí wa ẹ̀jọba ń kán lẹ́nu wa ń dùn ẹ múra sí ẹ tí rí nǹkan ká tó sọ fún yín nígbà àwọn pọlú fún Oǹdó ń jọ sí mo sọ àbí ń sọ pé ẹ ń tanra yín bí ṣe ẹ rò pé bóyá ń ká wa láàánú kò ká mi lá kò dùn mí ẹ̀yin ni ó dùn torí tàn bú ilẹ̀ ń kọ́ lẹ̀ báwo ọba sì ní síbẹ̀ àwọn tí ń bọ̀ lọ́la wọ́n kà á fáwọn ọmọ tí ń bọ̀ ìtàn bú là ń kọ́ níbi tá a wá ya wèrè dé wọ́n pa odidi ọba méjì ní ìpínlẹ̀ Èkìtì gbogbo ilẹ̀ Yorùbá wọn ò lè fa fúláàgì wọlẹ̀ ká ṣọ̀fọ̀ gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n mọ̀ pé wàhálà dé ẹ mọ̀ pé tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ allocation tẹ́ ń gbà wọn ò ní fún yín látàbújá owó Àbújá fi ń ṣàbúlá lejò. Fáyọ̀ṣe ìbáṣe wípé tẹ̀nà èyí tán ni àbálẹ ọmọ ṣe gómìnà lọ Fáyọ̀ṣe nírú àsìkò òṣòkò fún rẹ̀ irun mọlẹ̀ tí ń jẹ indomie àmọ́ ó ń kálu níbo à ń sọ fún yín ẹjẹ Fúlàní ó kú ònú gbó wa ẹjẹ Fúlàní ó kú wọn mọ kádà wọn mọ kọbẹrin àwọn ọmọ lẹ́yìn tó nípa àwọn máa ń rìn lóru àwọn ń rìn inú gbó àwọn lè fẹ́ pàdé nǹkan bí ejò bí nǹkan burúkú tá ń bẹ̀ yín ìbáwọn alálẹ́ gbó wa tá ń bẹ̀ yín inú gbó wọ lọ́wọ́ kan à ń pariwo pé kí wọ́n dá àwọn aṣọ́gbó lẹ̀ padà ẹ dá àwọn aṣọ́gbó lẹ̀ padà sọ́tán
àwa tá a bá sọ̀rọ̀ ó lè dọ̀la ní ìsìn wọn lè ní wọ́n wá gbé mi o àwa náà sì ti múra lẹ̀ àwọn ìjọba lè ní ẹnu ẹ̀ mú ẹlẹ́nu rézọ̀ ni ẹ lọ gbé wá àbẹ́sì lèmi náà lù ẹ lèmi lù mo sọ èmi ò níbi kankan lọ àti bẹ́ẹ̀ náà àti ibi kankan lèmi ní ìtajọ àyàjọ mú nǹkan lẹ̀ ni yóò sì rẹ ẹnìkan ìtanra yín tí bá ṣe máa bá lù lọ ní nonsense ẹ dẹ̀ pa ọba wọ́n pa odidi ọba mẹ́ta láàrin ọjọ́ mẹ́ta kí lorúkọ ọ̀nkú àwọn ti sọ̀rọ̀ nígbà wọ́n pa ọba méjì mo ò ní lọ bẹ́ẹ̀ ó ti di mẹ́ta báyìí ṣé mo ò tún ní lọ bẹ́ẹ̀ náà ni àìtí ìmọ̀ nǹkan kan nígbà ọ̀rọ̀ yìí pé á dá àwọn iléeṣẹ́ kan padà sí Èkó sẹ́mi pé wọ́n sọ̀rọ̀ pé á gbúrò gbọ́ sáà tí mo gbúrò gbọ́ kódà adébẹ̀ gan gbọ́ ni àgbúrò gbọ́ amójú wa débẹ̀ gbọ́ ni lóde kí lára ń gbà wọn akàwọn àjòkò àwa sórí dúé òsì àlejò ń wọlé sì ń pa wá lọ́ba wọ́n ṣépè fún wa o èpè ń jà ran Yorùbá o I'm serious èpè ń jà wá o tépè ọba máa ń jà wá ọmọ Ìbàdàn lè mí mo mọ̀ tán mo mọ rí sí mo táwọn fi gbé Ìbàdàn kalẹ̀ mo dẹ̀ mọ purpose àwọn bàbá wa lẹ̀ Yorùbá ìpàdé ọdún 1838 mo mọ tó dálé lórí ọdún 1838 mo mọ tó dálé lórí àwọn ìta ti pè before 1838 ìta pè kẹ́yìn ní ọdún 1835 ká tó wá pè 1838 gbogbo tó ṣẹlẹ̀ ń bẹ̀ mo mọ̀ èyí wá débẹ̀ lónìí nígbà ẹ̀ sì ní mọ̀tàn ọ̀hún nígbà bàbá jáde tí bá ń wí dandan tó lòún sọ̀tàn tó ń wí dandan tó lòún sọ̀tàn èmi ká lata èmi ká lọ gbà wá pé wọ́n kọ́ lọ́ọ́ bá forí àpèrè lẹ̀ jẹ́ tí ọba jẹ́ ọjẹ́ ẹ̀ ń tànàtà pé máa ń sọ rádaràdá lẹ́nu bó lẹ ṣe rò pé yóò rí ìtàn tó yẹ kẹ́ ẹ wá ìtàn tí ó mú lọ síwájú bálẹ̀ Yorùbá ojú pẹ̀lú báwọn bàbá wa ṣe ń ṣe ẹ̀ nígbàbẹ̀ lọ ẹ̀mẹ́tàtàtà ṣe wá rí báyìí àwọn ọ̀rẹ́ yín ní ń pa wá àwọn àna yín ní ń pa wá yìí o àwọn àna yín ni wọ́n ń pa wá yìí o àwọn àna yín ti pọba mẹ́ta o wọ́n ti polú fọ́sẹ́lẹ̀ o wọ́n pa sí gángan o àwọn àna yín ní ń pa wá yìí o. àbí ẹ sì wà láyé ẹ̀mí ẹnìkan kan wọ́n òde ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ gómìnà wa ẹ wá ẹ̀yin ní àwọn ọlọ́pàá tí wọ́n ń tẹ̀lé yín àwọn sójà àwọn gbogbo ẹ̀ tí ń camulation tí ń tẹ̀lé yín ọkàn yín balẹ̀ tẹ́ ẹ bá kú òun bẹ́ẹ̀ ń kọ́ tẹ́ ẹ̀ nílò bẹ́ẹ̀ ọlọ́pàá kan àbí méjì àbí èèyàn mẹ́ta tó ṣe pé wọ́n bá lọ ya bò yín lójú ọ̀nà ńkọ́ ẹ kú òun bẹ́ẹ̀ ń jọ kan àbí bọ́lọ́pàá ṣe ń tẹ̀lé yín kí náà wọ́n máa ń tẹ̀lé àwọn ọmọ yín náà nígbà tó pé àwọn ọmọ yín ọmọ tí ẹ̀mẹ́lẹ́ lọ léèwé táwọn ọmọ ti wá ń lọ ẹ̀mẹ́yẹ gómìnà tí ọ̀sọ́mọ rẹ̀ Nàìjíríà. ẹ kú òun bẹ́ẹ̀ jọ kàn ẹ ṣe dáadáa lẹ̀ àlẹ́ ìgbìyànjú fúlù àríbẹ̀ ṣe ń ṣe náà àríbẹ̀ ṣe ń ṣe títì àríbẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ àmọ́ ètò ààbò yìí náà ní tójú ìní ń bà ẹ wo ìpínlẹ̀ Èkìtì Oyèbánjí tó sorí jóéjóé ń bẹ́ẹ̀ o ìlú kan bẹ ní ìpínlẹ̀ Èkìtì láti ọdún kẹta ní every December làwọn olè máa lọ rédì bẹ́ẹ̀ wọ́n paráàlú wọ́n ó sì pa ọlọ́pàá wọ́n máa bínú lọ ni ó tún ṣẹlẹ̀ ní December tó lọ yìí ẹ lọ wo rẹ́kọ́ọ̀dù gbà tí ẹ lọ Google ẹ wo rẹ́kọ́ọ̀dù gbà táwọn olè ti ń jà ń bẹ̀ tí gómìnà ò sì rí nǹkan kan ṣe sí gómìnà tó lò rí nǹkan ṣe eléyìí náà ò rí nǹkan ṣe sí sáwọn àwọn tẹ́tọ́ àbóyín ń bẹ lọ́wọ́ wọn nu àwọn tẹ́tọ́ àbóyín ń bẹ lọ́wọ́ wọn nu wọ́n ti múra sí i tẹ́ ń bá dẹ̀ lọ rọ́ọ̀bù yìí kì í ṣe pé wọ́n rọ́ọ̀bù kìíní o wọ́n pààyàn gidi ni o ẹ lọ wò ẹ̀yin náà gómìnà náà mọ ọmọ ìlú ẹni kí wọ́n gbé rẹ́kọ́ọ̀dù wá ọdún kẹlónì tí wọ́n ti lọ ń rédì ń bẹ̀ tẹ́tí ń pa àwọn èèyàn láti 2021 every December ni wọ́n lọ jalè wọ́n pa ọlọ́pàá wọ́n sì paráàlú nígbà Abíọ́lá Ajímọ̀bí tí ó fi dé láyé Akálà ní ṣé 2007 kan ní àbí kí ni yé ẹ̀yẹ
tí wọ́n wá réèdì ní Ìbàdàn ní Ìdí Àpẹ́ mọ́wọ́ road àwọn adigunjalè wákàtí 3 ni kò sẹ́ni tó orí wa ti burú nílùú yìí o 3 hours ó dàbí alága lámbà ni 2 hours 2 hours ó yá sí lẹ́nu tí bá gbèrò ọtí ẹ̀ kalẹ̀ wákàtí 3 olè sì ń jà láàrin ìlú ẹlẹ́yẹlé ò ṣe nǹkan kan àwa la ní òdógbó second mechanized mo rí nǹkan kan ṣe gbogbo security wọ́n sì jà tán wọ́n sì lọ bẹ́ẹ̀ láàrin 3 hours nígbà Jímọ̀bí wá dé ó wá gbé operation bọ́ọ̀sì kalẹ̀ sì pé wọ́n ẹ wá kí lẹ fẹ́ bí èèyàn bá jalè láàrin 5 minutes lásán tó bá lọ wàhálà ni tí Ajímọ̀bí fi lọ ọdún 8 ẹ dá competent fọ́ báǹkì èèyàn ti jóyè wá pé tẹ́ ẹ bá fẹ́ ṣe dáadáa ẹ lè ṣe tẹ́ ẹ bá ní dáadáa ṣe ẹ̀ ní í ṣe ni nígbà bá láwọn security kíní kan adviser kíní kan security tí aburú sì ń ṣẹlẹ̀ kí wàá níṣẹ́ wọn kí níṣẹ́ wọn wọ́n kàn jókòó wọ́n ń gbowó wọ́n kàn ń gbowó wa. àwa máa sọ òdodo ọ̀rọ̀ torí àgùdá tiwa àgùdá wa ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì a máa sọ òdodo ọ̀rọ̀ ẹ bá sì wà ní ká mórí wá ẹ wá mú àwọn bá wá dé bí ìgbà tó ṣe pé ilẹ̀ Yorùbá wá dàbí kùkú àwa rò pé ìlú làwa àmọ́ pé ìlú kùkú inú àgọ́ adìẹ làwa wọ́n wà Fúlàní kan wá pé ìyá rẹ̀ wá ṣèlè sí ẹ bá múyùn èèyàn ó wù mí ẹ bá yí màtà dáradára àwọn bá wá sì wá dákẹ́ àwọn olóṣèlú gbogbo àwọn mínísítà yín gbogbo àwọn federal honourable gbogbo àwọn sẹ́nétọ̀ yín wọn ò torí ẹ̀ wá sílẹ̀ Yorùbá wọ́n sì tún jókòó l'Àbújá náà wọ́n ń sòsì bí ẹran aṣẹ́wó àwọn wèrè ìnàkí ìbẹ́ tí ẹ rí lówó náà ẹ kò wọ sàárè aṣèrè ń kọ́rọ̀ ọjọ́ ẹ kò wọ sàárè irú ìṣẹ̀lẹ̀ kàyéfì bá ń ṣẹlẹ̀ èmi ò tiẹ̀ wá mọ̀ ṣé ká tiẹ̀ wá lólórí kankan lẹ̀ Yorùbá àlẹ́ nìkan kan tó tiẹ̀ lè pe ẹ jẹ́ múra sí ọ̀rọ̀ lẹ̀ Yorùbá tí wá ń ta lọ o kí nǹkan kó tiẹ̀ dé kẹ́lẹ̀ ká tiẹ̀ wá lẹ́nìkan tí ó tẹ̀ sọ pé yá gbogbo Yorùbá o ọ̀rọ̀ wà o àwárí ìlú wa bọ́ sọ́wọ́ yín ẹ wá ń ṣe rádaràda èyí náà lẹ́sìn lẹ́ fẹ́ ṣayé yìí ayé náà lẹ́ ń ṣe ẹ ṣayé ẹ ṣe dúníyàn ìlú ń dàrú ìlú ń tú ọba ń kú ìjòyè ń kú ọmọ ń kú ẹ tún lẹ́ṣàyé ẹ ṣe dúníyàn ayé nì ẹ̀yin nì ẹmú rẹ máa ṣe lọ ayé nì ẹ̀yin nì ẹmú rẹ máa ṣe lọ ẹ ṣe lóde dáradára àwa nítumọ̀ ẹ̀mí wo nítumọ̀ ilẹ̀ Yorùbá wọn ò fẹ́ lú ẹ̀mí ọmọ wọn bẹ́ẹ̀ bá lọ káàkiri àgbáyé náà bí ọmọ ọ̀dọ̀ bí aṣẹ́wó làwọn ọmọ wa lọ ń ṣe nígbà wọn ò rí kan ṣe kan èyí sì ń lùlù bámúbámú la yó bàbá wa ikú bàbá yèyà Aláàfin tó kóbìnrin jọ rẹpẹtẹ ṣẹkọ̀dà wọn lẹ̀ inú báyé ṣe rí nínú pọ́tébù ìní báyàwó Aláàfin sùn bí ó ṣe rí fẹ̀yìn náà nù ẹ̀múra ìbẹ́yìn náà ti ń fẹ́ ti yín jọ bí ó ti ń fẹ́ ti yín jọ bí ó ṣe rí fẹ̀yìn náà nù bí ó ṣe rí fún yín nù dáradá ó ṣe dáradá kìlà ọba kò sí ẹ̀sìtì jù gan nípa oyè ọba ẹ̀ ń dojú tàwọn ọba gidi ẹ̀ ń dojú tàwọn ọba tó fẹ́ ṣèlú ọba àti àwọn ọba ti ń dé fàájì wọn ti ń jẹun bòm ẹtí ọ̀jẹ̀ran rí lé wọn nígbà bá ti ń sọ níbo lẹ gbọ́ bẹ̀ ṣe gbọ́ bẹ̀ wá ọba àánú òdìdí kábíyèsí ọmọ ṣe o ọmọ ṣe o wọ́n lórí ọmọ sóko tí mo mú lọ́wọ́ yìí èmi ò jù ó torí pé nǹkan ìbànújẹ́ ni fún yín orí àpèrè tẹ́ ẹ wà náà làwọn ọba yìí wà ọba dàgbà ni ọba kéré ni ọba lọba ń jẹ́ nílùú tó jọba sí bí ìlú kan bá kéré lójú wa lónìí ibi kíkéré ní ìlú kan ti ń di ńlá
ibi kó kéré náà ní ti ń di ńlá lọ́wọ́ adé a sì máa wò lọ náà torí nígbà wọn bá pẹ̀yìn tán wọn bọ̀ sórí àwọn ẹ̀pọ̀ ẹ̀yìn population ẹ̀yìn ọbọ̀ ẹ̀pọ̀ tó wá wọn ò ní pẹ́ fẹ́ payín tán tí wọ́n fi bọ́ sórí àwa kí wọ́n má sì payín tán kó gbọ́ wọn bọ̀ torí wọn bá rẹ̀yìn pamọ́ ọ̀dọ̀ tiwa wọn ò máa bọ̀ láti ń pariwo lóòótọ́ wọn ti ń pa wá tipẹ́ kí ló dé ẹ̀yin ọba wa kí ló dé tẹ́ ẹ̀ fi lè jáde sọ̀rọ̀ kí ni bẹ́ẹ̀ ṣé ẹ ti ṣe ìmùlẹ̀ ní pé tìlú bá ń dàrú èèwọ̀ ní ká ẹ sọ̀rọ̀ o ẹ já mọ̀ àbẹ́nìkan kìíní ń dúnkòokò mọ́ yín ṣé Tinubu ló tún ń dúnkòokò mọ́ yín báyìí ẹni Fúlàní ni Fúlàní ni Yorùbá ti débẹ̀ báyìí sóní tí wọ́n ń dúnkòokò mọ́ yín ẹ já mọ̀ a sì ń rọ ẹ̀yin aláṣẹ gbogbo àwọn ọba tọ́wọ́ wọn ọba mọ́ ẹ gbá wọn yọ àwọn ọba tí bá ń dalẹ̀ Yorùbá láàmú tẹ́ ń gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹ gbá wọn yọ a sì rọ gbogbo ẹ̀yin aráàlú ń tẹ́ ẹ bá mọ̀ ẹ túta torí pé yọ kàn ó lè kàn mí ó lè kàn gbogbo ẹ̀yin èèyàn ń tẹ́ ẹ bá mọ̀ nípa àwọn tó ń gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹ túta ilẹ̀ Yorùbá ká mọ̀ lè ní drone tí ọmọ wo gbonúgbó àwọn tó pa àwọn ọba Amẹ́ríkà wọ́n ti rí wọn àṣọ lè ní gbogbo security force tẹ́ ń gbà àṣẹ ìfowó wa mọ ọtí ni so security force tẹ́lẹ̀ ń gbà nírí iṣẹ́ drone bẹ tó ṣe pé yọ wà ní òkè sánmọ̀ tí ó sì máa wo gbogbo tí ń lọ nígbà wọ́n gbé àwọn ọmọ Amẹ́ríkà wọn Boko Haram Amẹ́ríkà láwọn ọba wọn náà wọ́n sì wá wọ́n sì gbé àwọn ọmọ wọn wọ́n sùn gbogbo wọn sùn lọ ni wọ́n dẹ̀ káwọn ọmọ wọn padà ìjọba Buhari ò pẹ̀lú wọn pé ẹ wá irú tẹ́ ẹ lù ẹ wá ràn wá lọ́wọ́ fún òsì á lù ẹ mọ̀ pé fámìlì rẹ̀ ni ṣé ká sákò ńlẹ̀ Yorùbá fún yín mo ti sọ èmi ò níbi kankan àmọ́ ìjọ́ tí n bá fi lè dé ẹsẹ̀ mi bọ́ ta lásán nílùú yìí èmi àti yín kọ́ mọ́ kí ló dé ìlú yìí wọ́n forí wa sọ nígbà wá wà kékeré àwọn ọ̀gbọ́n gbogbo eléyìí rí àgbọ́n gbogbo eléyìí rí nígbà wà kékèké ẹ̀yin náà gbọ́ gbogbo ẹ̀rí ọ̀dà ẹ̀yin náà ń gbẹ̀ wà kékèké ṣé báwọn Fúlàní ṣe ń pa wá nú igbó ni darandaran di darandaran ó di darandaran a sì ń lajú lẹ̀ àwọn Yorùbá kan sì ń lẹ̀dí àpò mọ́ gbogbo yín la mọ̀ Ọlọ́run sì mọ̀ yín ẹ̀yin Yorùbá tẹ̀ ń lẹ̀dí àpò pọ̀ mọ́ wọn gbóyún pátápátá lọ́lọ́run mọ̀ ẹ wo tó ṣẹlẹ̀ lọ ní ọdún tó lọ ní Ìṣẹ́yìn ẹ wo àwọn èèkàn ìlú tẹ́mi wọ́n sì bọ́ tẹ́mi wọ́n bọ́ láwọn èèkàn ìlú níṣẹ́yìn torí kíni torí báwọn kan ń gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá yìí náà ni kí gómìnà tó dìde bí ẹ ti rí mú bàbí wọn ò rí mú bàbí àgbọ̀n kankan mọ́. ọ̀rọ̀ security àtúntò gbọ́dọ̀ wà fófin Nàìjíríà àwọn lọ́balọ́ba ẹ̀dá agbára padà fún wọn ẹ jẹ́ káwọn ọba ọmọ jẹ́ chief security ìlú wọn ìdí wọn máa jẹ́ bẹ́ẹ̀ èyí tó sì dùn ní pé a fẹ́ state police a fẹ́ ẹ kó bòńkè fáwọn Àmọ̀tẹ́kùn àwọn tí wọ́n pa wá gbé èké lọ́wọ́ látọ̀ ọ̀kan akóbọ̀nké fún wọn a fẹ́ state police gbogbo ẹ̀yin gómìnà wa ṣùgbọ́n ìwọ̀n ní tanpẹ́pẹ́ ń bìjẹ́ yìí mọ́ wọ́n pa àwọn ọba gómìnà tí wàá bá yín sọ̀rọ̀ ẹ calm mọ́mí calm down dádì calm down àwa náà sì calm a sì jáde a ní ká máa dáná sunlé ká máa tí gbogbo wa bá jáde nípínlẹ̀ Èkìtì tá a lọ dílé iṣẹ́ ìjọba pa gbìm níta fẹ́ nì nígbà wọn ti wá mú sí wa lórí ọ̀tá wọn ti wá mú sí wa lórí. ó ṣẹlẹ̀ l'Oǹdó àárín nǹkan kan ṣe sí ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ àárín nǹkan kan ṣe ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn àbí táwa ní tìpínlẹ̀ Ògùn tá tó sun ọba mọ́nú mọ́tò láàrin ara wọn náà tó léyìn
tẹ́ ń bára wọn jà tẹ́ ń sun ọba mọ́nú mọ́tò ààrẹ nǹkan kan ṣe sí ìwà ni ó tún ti wọ Èkìtì ọwọ́ ìpínlẹ̀ Kwara Èkìtì local government ní ìpínlẹ̀ Kwara àjọ ní SCDA ní Ìkòlé Èkìtì local government. mi ò mọ bá a ti fẹ́ sọ̀rọ̀ àwa Yorùbá sí mi ò mọ bá a ti fẹ́ sọ̀rọ̀ àwa Yorùbá sí mi ò mọ rárá wọ́n dẹ̀ ń pa wá ọkàn wa dẹ̀ balẹ̀ pé ẹ máa pa wá lọ bẹ́ẹ̀ bá lè pa wá dé ni ẹ pa wá dé bẹ́ẹ̀ bá lè pa wá dé ni ẹ pa wá dé àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá nù wọ́n dẹ̀ ń dùn ṣe ti wá ráwọn àáfàá kó jáde kí wọ́n sọ̀rọ̀ àwọn márùn-ún tí wọ́n mú níjẹta Fúlàní ni wọ́n ó kọ mùsùlùmí wọ́n jẹ́ Usmanu Jelili Muhammadu Bande Abubakar Aliyu Isa Abdullahi Sulaiman Abdullahi Fúlàní ni wọ́n mùsùlùmí ni wọ́n. àfi tá a lọ lọ́hùn ìlà tó ń gbé kéèsì dìde sí ìtẹ́sì fi ń gbé dìde sí mo ti sọ torí ètò tá a fẹ́ ṣe nínú oṣù kẹta ni kí ló fa orúkọ ààrẹ Laji Abbas ń bẹ̀ sẹ́mọ̀ gbogbo ète wọn ẹgbẹ́ mo sọ mo ní the only thing tí wọn ò lè ṣe wọn ò tó bẹ́ẹ̀ àwọn ń bọ̀ bàdàn wọn fẹ́ wá gbé ààrẹ Laji Abbas ẹgbẹ́ ẹkẹ ẹran bí ìrẹ̀lẹ̀ pé ni ẹ mọ̀ pé ẹja ti ń dààmú bú òjò apá lọ ogun ní ìnímọ̀ mẹjọ rò yìí sì rojọ́ yín fáwọn alálẹ̀ yìí rojọ́ yín fọlọ́run àjàláyé àjàlọ́run yìí rojọ́ yín fún wọn ò lè ṣe nígbà wọ́n ń pè tí wọ́n fẹ́ lọ kóòtù ẹni tí wọ́n pè àwọn ọba wọn lọ́wọ́ sí ìmúná ẹ jẹ́ wọ́n lọ wọ́n mú ìwé ìpẹ̀jọ́ wọn wá sísí fíìmù ní sinimá ẹ jẹ́ wọ́n lọ ní àfi wá ẹjọ́ tí wọ́n á pe ta lọ́lọ́run báyìí wọ́n láwọn jọ pé wọn àti ṣẹ̀ṣẹ̀ làgbà wọ́n láwọn ètò jẹ́ káwọn pe ta lọ́lọ́run àti pé àwọn rò pé yọ́ọ́ mọ ìṣẹ̀ṣẹ̀ làgbà look at that nonsense yọ́ọ́ mọ ìṣẹ̀ṣẹ̀ làgbà mùsùlùmí kan dáràn ní ìsìn nígbà tá àáfàá kan ti gérí àáfàá ló gérí o káwá lọ mú Sheikh Abdultaofik akéwògbà góòdì kí wọ́n ní kí ló dé ẹ̀yin gbèsè pé mùsùlùmí ni àáfàá náà níbi tí arùpẹ́ mọ̀ ní èmi àtẹ̀mí èmi ọ̀mọ́ bí mo mọ̀ sẹ́mi mo dáràn ni. iná fi wá lọ wọ́n wá ń sọ pé ẹ̀sùn tí wọ́n fi kàn ní wípé ìṣẹ̀ṣe làgbà bú Alifulani of allegation kan pé ńgbà tí wọ́n ń dúnkokò tẹ́ fẹ́ kidnap ààrẹ Laji Abbas ìpè Alifulani ni Alifulani dẹ̀ pé Abdulaziz Adégbọlá ta lọ́lọ́run pé òun ò mọ̀ kankan pa ọ̀rọ̀ kéèsì yìí o òun ò mọ̀ kankan pa rẹ̀ now orúkọ ààrẹ òpìtàn jáde ń bẹ̀ lóòótọ́ wọn ò pè mí lẹ́jọ́ torí èmi gbà èmi tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí mọ́lọ́ pólísì mọ́lọ́ sọmọdé pariwo fún gbogbo ayé gbọ́ kódà iléeṣẹ́ ààrẹ gbọ́ mọ́jà gbọ́ òsì ń bẹ̀ ààrẹ ọmọ ààrẹ sẹ́rù péré iléeṣẹ́ ààrẹ gbọ́ àwọn tó lé ìlú àwọn alágbára ilẹ̀ Yorùbá gbọ́. nígbà dẹ̀dẹ̀ tọlọ́pàá ta lẹ furasí ìbá furasí yẹn ìwúlẹ̀ ní ìwà èmi gọ́ọ̀lọ́ kí nǹkan mi mọ́lẹ̀ ikú tí ọba pa mí àlọ́ pàdé ẹ̀ lójú ọ̀nà ni òjò ní mọ̀ ń sá fún kù bóyá ilé bá wa fura sẹ́nìkan ló já wa báyìí ṣùgbọ́n tí wọ́n bá wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kéèsì pẹ̀lẹ́ nìyẹn ṣe mọ̀ pé orúkọ ààrẹ òpìtàn ti jáde ń bẹ̀ lóòótọ́ kéèsì ọ̀kan ni ṣùgbọ́n ṣeé ṣe kí wọ́n wá nígbọ́dá ṣé ẹnu ààrẹ Laji Abbas ló ti gbọ́ pé ẹnìkan ló rán wọn ẹ lọ pé Laji Abbas wá kó wá jẹ́ ẹ̀rí tílé ẹjọ́ bá dẹ̀ pé àwọn lọ́rọ̀ láti bí èèyàn lọ àmọ́ lọ́ọ̀yà mi lè kọ̀wé pé oníbàárà mi kò wà olúbàárà mi kò rà yìí ó ṣe nǹkan tó wà very important lọ fúnlẹ̀ Yorùbá wọ́n wà á wo déètì tá a bá mú fún program tá a fẹ́ ṣe ní oṣù tó ń bọ̀ wọ́n wà á fọjọ́ kóòtù síbẹ̀ àwọn wà wà bí tá a ti ń ṣètò wọ́n wà ní àwà ẹgbẹ́ tí òpinlẹ̀ kan mi ò ráyè ọ̀rọ̀ rédèrèdè ò bá kún nílé nígbà gbè mí sí kó kàn mí ẹni wọ́n wá jẹ́rìí sẹ́yìn sọ pé mi àtòun sọ̀rọ̀ ẹ jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá lọ sọ pé mi àti ẹ̀ bá pera rí bá ti ẹ̀ pera rí gan kí ni tọ́kàn yín nígbà tí n bá
ète wọn nu. tàwa tá à ń sọ èmi tí mò ń sọ láti ẹjọ́ ìpè mo mọ àwọn ará bí wọn ò ní fẹ́ kílẹ̀ Yorùbá tòrò ìṣẹ́jú kan. àwọn yẹn náà wọ́n ń dá wàhálà alẹ́ tí wọ́n ń pa wá. Barrister US Imam ìbá jẹ́ ojúlówó ọmọ Yorùbá. ta lọ́lọ́run jẹ́ mùsùlùmí ni o ìjẹ́ Christian jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ni o èèyàn wá ní ronú pé alájọbí jà ó jépè lọ. lérí tí gbogbo ayé láwọn ti foríjìn tí gbogbo ayé sì ti gbà ọ̀rẹ́ndà apology. ẹni tó jẹ́ alága àwọn ògo Ìlọrin bàbá ń Bariga ní múríbà bàbá ń Bariga ó sọ ìlànà tí ó tẹ̀lé pé tó bá tiẹ̀ fẹ́ sọ gbogbo àwa mùsùlùmí lẹ́nu tún lọ publish apology rẹ pé kọ́ wá ò bóyá àní paná kéèsì ó sì tún ṣe àtúntorí ẹ̀ paná kéèsì tí àti wá sọ gbogbo mùsùlùmí lẹ́nu pé lóòótọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ pé àwa mùsùlùmí àlẹ́mí ìdáríjì ń dà lára wa báyìí tá a rí o ń dà lára wa ẹ̀mí ìdáríjì ń dà lára wa báyìí ẹjọ́ la wá ṣe láyé ni. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yínká TNT èmi kàn ń gbà wọ́n ọ̀rọ̀ yẹn briefly. àwọn pásítọ̀ kan wá jáde wọ́n láwọn fẹ́ lọ sí court. another pastor sẹlẹ́mì náà tó wá jáde wọ́n wá ní àwọn ò lọ sí court. ẹni wá sọ ọ̀rọ̀ kan ẹni kí làwọn fẹ́ máa lọ court ṣe àwa dàbí àwọn kan àwa mùsùlùmí nù o ṣe fẹ́ pé aṣọ ọ̀lẹ̀ ti forí ìyẹ́ ègbèpè àwa dàbí àwọn kan tó ṣe wípé gbogbo ìlú mọ́tò wọn ìwé ilé ẹjọ́ ni wọ́n ń lọ. kí làwọn fẹ́ lọ kóòtù fún? ìyí tèmi náà dẹ̀ sọ bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa àáfàá àwọn onípò yìí kóòtù ẹni ọlọ́run onípò yìí kóòtù pé àáfàá ìtọ́wá ká àáfàá kò ní pé kọ́ máa kò yí kóòtù ní gbogbo tó fẹ́ ṣe nínú ẹ̀sìn tó fẹ́ ìwọ tá a fẹ́ kọ́rọ̀ wá bá láti bọ́ ilé ẹjọ́ yìí ìwọ tá a fẹ́ kọ́rọ̀ wá bá làwọn á rí pé wọ́n náà ilé ẹjọ́ láti bọ́ ó sì péré ẹ̀ láàfáà àáfáà dà ìjà àáfáà dà. ó yẹ gbogbo ẹnikẹ́ni kó díwọ́ arókò yàtọ̀ lé láwa náà tá à ń sọ̀rọ̀ tá à ń bú àwọn kan tá à ń takò àwọn kan bí ṣe ń rí nù wọ́n bá fi rú ẹ̀ lọ ajẹ́gbà. kí ló dé kò wá sáwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá mọ́ yálà nídìí ẹ̀sìn ni o nínú lọ́balọ́ba ni o nínú olóṣèlú ni o nínú alálàáfà ni o nínú ìlú ni o kò wá sí àwọn àgbà mọ́. gbogbo ẹ̀ sà wá ń di rádà a sì dákẹ́ à ń wò tàbá mọ̀ pé à nílò ilẹ̀ Yorùbá tàwa ẹ̀ mọ́ ẹdẹ́ wo kó wa kó òkè Fúlàní ó pilẹ̀ wá dominate ẹ̀ èbéròǹgbà wọn nu wọ́n gba alẹ̀ dé òkun èròǹgbà wọn nu. ẹ lọ wo dí agbami òkun gbogbo olóró tó lọ ságbami òkun ẹ lọ wo ọkọ tí wọ́n bá wọn kọ́ bẹ̀ pẹ̀lú àwọn British sẹ́lẹ̀ mọ̀ àbẹ̀rù pé gba Syria kò sí lọ́wọ́ tiwa gbogbo ọkọ tí wọ́n kọ síbẹ̀ ṣe bí aṣíwájú ló dìde pẹ̀lú àwọn làákàyè Èkó tí wọ́n ń yí gbogbo àwọn kinní padà tí wọ́n ń yí padà. ọ̀rọ̀ nǹkan ṣe nílẹ̀ Yorùbá ẹ̀ mọ́ o. ìwánu wọn wá ń dá ète wọn tí wọ́n sì ń dá láti dáwọ́ ètò ńlá tí ń bọ̀ tá a fẹ́ ṣe nínú oṣù kẹta ìdúró ni a sì ṣe we go continue to say and we go say and nothing go happen pẹ̀lú ògo Ọlọ́run a ṣe ètò ẹja ẹ tó gbọ́ jíngù tẹ́ ìfẹ́ gbọ́ tí máa ń ròyìn inú. ìtàn ò gbọ́dọ̀ tán àrọ́bá ò gbọ́dọ̀ pakasọ ìtàn ní tan náà ránmọ́ránmọ́ sọ̀rọ̀ tó bá lọ́dí ìgbín torókùn ò lè gògògò kó má lè bí ó ti lálẹ́ wá. ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o ọmọdé ò bá tàn ó àbá àrọ́bá ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o.
ọmọ ó tù ògìrì àsìkò tó ká jẹ́ kí gbogbo ayé ó mọ pàtàkì ìtàn Yorùbá. Ìtàn wa kò gbọ́dọ̀ kú, ìtàn wa kò gbọ́dọ̀ parun. Oníbodè ti kópa tirẹ̀, akíkanjú ọmọlúàbí ń pè wá káwá kópa tiwa. Kí ètò ńlá yìí lè wáyé nílùú Ìbàdàn. Gbogbo ọmọ Oòduà kárí ayé ni ètò yìí kàn. Ààrẹ Laji Abbas nìkan ò lè dáṣe. Ojúṣe gbogbo wa ni. Káwọn tí ó mọ̀gbà táwọn baba wa gbàjúbà àṣà. Ká má bàa wá tẹ̀yìn pẹkọrọ wa. Lásìkò táwọn dágbodò àṣà gúnyán jẹ. Kọ́rọ̀ wọn mọ̀ di pé àwọn aláwọ̀ funfun ni ó padà máa kọ́ wa láṣà wa. Gbogbo ọba àlàyé, ìjòyè, bọ̀rọ̀kìnní, parakoyí. Ẹ jẹ́ ká jọ ṣe onígbọ̀wọ́ ètò yìí. Àkọ́kọ́ orú ẹ̀ nínú ìtàn Yorùbá nìyí. Fún àtìlẹ́yìn àti onígbọ̀wọ́. Ẹ kàn sí Ààrẹ Laji Abbas lórí +2348023687432. Ìtàn Yorùbá ò gbọdọ̀ di àjàsọ àjàrò àròsọ èdè lásán. Ó dọwọ́ gbogbo wa o. Ẹ jẹ́ àjọṣe. Ètò yìí pẹ̀lú ògo Ọlọ́run yóò wáyé. Ìdí inú tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa gbé ẹjọ́ mi dìde. Wọ́n rí i pé directly àwọn ò lè kọlu oníbodè ilẹ̀ Yorùbá. Oníbodè Òṣòro kọlù, oníbodè Òṣòro kọlù, oníbodè Òṣòro kọlù. Wọ́n wá fẹ́ gbé wá ní indirect láti lè fi disturb program tá a fẹ́ ṣe. Ẹ sì mọ̀ pé àyà gbọ́n Ògúngbè gbọ́n. Bá àyà bá bẹ̀rẹ̀ Ògúngbè ó ti ro. Bógúngbè bá bẹ̀rẹ̀ àyà ó ti ro. Èmi náà gbọ́n láti fi ìmúdéètì àmọ̀yìn. Ìgbà táwọn èèyàn ń pè mí ní ẹ fọkàn balẹ̀. Àwọn tó sì yé pé kíní tẹ́ fẹ́ ṣe Ààrẹ òpin tán ẹ jẹ́ security ó pọ̀ mẹ́ dáadáa o ṣe é mọ́ torí kíní mo ní gbogbo ẹ̀ náà ló yé wa. Ṣé iná tó lọ ṣùgbọ́n wàá dọwọ́ gbogbo wa. Ẹ mẹ́jọjọ́ tì wá. Mo dúpẹ́ lọ́wọ́ àwa tá a ti dá sí ètò yìí. Àwa náà bá wa dá sí i. Ètò yìí ètò gbogbo wa ni. Ètò gbogbo wa ni. Akíndélé ọjọ́ lọ tán jẹ́ yẹn. Ètò gbogbo wa ni. Torí pé ilẹ̀ Yorùbá níbòmíì tá a lè lọ. Àwa ni a ṣẹ̀dá fún nílẹ̀ yìí tó ń sàn fún wàrà àtomi tó sì fi àwọn ọlọ́pọlọ síbẹ̀. Ètò yìí inú oṣù kẹta la máa ṣe pẹ̀lú ògo Ọlọ́run tó bá yá á kéde date àti ibi tá a ti ṣe ètò yìí. Á kéde date àti ibi tá a ti ṣe ètò yìí tó dá fẹ́ kí gbogbo ọ̀rọ̀ security gbogbo ibi tá a kéde gbogbo ẹ̀ títí láì bàtà bá ti bẹ̀rẹ̀ sí ní kéde tá a fi ṣètò security ò ní wọ́n ń bẹ̀. Security ò ní wọ́n ń bẹ̀ tá a fi ṣètò. Inú ọgbẹ́ táwa náà ń dá. Tọ́ra a ti mọ àwọn ará bí. A mọ̀ yí pé wọ́n ò fẹ́ kọlù wá. Ẹ̀yin náà wo nǹkan. Ìlú Ìbàdàn tá a ti fẹ́ ṣe ètò tá a ti ń pariwo ní ìrógbàmù ti ṣẹlẹ̀. Ẹ̀ ń dáyà ìjà wa nu àbẹ́wò. Ọmọ ṣe o. Ọmọ ṣe o. Ojúṣe gbogbo wa ni láti dá sí. Inú mi dùn fáwọn tá a ti bá wa dá sí àtàwọn tá a ṣe àdéhùn. Ètò yìí ṣe pàtàkì ó sì jẹ́ dandan ká ṣe. Ó jẹ́ dandan. Ká ka aṣọ kúrò lójú ọmọ Yorùbá tó bá fẹ́ ríran. Tá a bá sì ń rìn ẹja rìn tìfura tìfura. Tá a bá sì sùn ẹ má jẹ́ àsùn àsùnpìyè. Mo kí ẹ̀yin ọba tó ẹjọba gidi o. Ẹ̀yin tó ṣe pé ìfẹ́ ìlú ní ń bẹ lọ́kàn yín tẹ́ ẹ fi wá sórí àpèrè tí èsì ìfẹ́ tẹ́ ẹ fẹ́ jẹ. Tẹ́ẹ̀sì alátẹnu jẹ alájẹfẹnu lọlẹ̀. Ẹ̀yin bá tó ṣe pé torí ìfẹ́ ìlú lẹ̀sìn wá. Mo kí yín ojú òní tì yín o. Ẹ̀rẹ́yìn náà tó ṣe pé torí tẹ́ ẹ fẹ́ jẹ jẹ bí kán ẹ sì kú. Àmọ́ ẹ lọ jábọ̀ fáwọn alálẹ̀. Bẹ́ẹ̀ bá sì lẹ́yìn ìgbàpá lálẹ̀ ń bẹ ẹ ṣèṣirò fọba tó dáyé dọ́run yóò sì bí yín. Yóò bí yín. Ẹ má jẹ́ àgbàgbé ètò ńlá yìí yóò wáyé nínú oṣù kẹta. Ó kù oṣù kan péré báyìí tá a ṣe ètò yìí. Ẹ má jòjú ó tìran Yorùbá. Tẹ́ bá fẹ́ pè mí àwa tá a bá fẹ́ dá sí i ẹ pè mí lórí 08023687432 tí n bá ti gbé ẹ sáà tẹ́sí mẹ́sẹ̀gì lórí WhatsApp. Tẹ́ bá dẹ̀ fẹ́ béèrè account number ẹ béèrè kíní tá a máa ń lò tá a máa fi gbà káǹtì wá wọn ò tó járe áàpù lò wọ́n ń dà wá láàmú gan Ọlọ́run ọgbà fún wọn. Ẹ tẹ̀ sí mi lórí WhatsApp á fi àkáǹtì sọ̀wọ́ +2348023687432. Ààrẹ Laji Abbas lórúkọ tèmi o. Oníbodè ilẹ̀ Yorùbá.
òbòrìbòrì dáná ẹ̀tàn sí jù dáná ẹ̀tàn sí gbó èmi a máa wí pé ìtàn wo ju orin lọ. ìtàn ò gbọ́dọ̀ tán àrọ́bá ò gbọ́dọ̀ pakasọ ìtàn ní tan náà ránmọ́ránmọ́ sọ̀rọ̀ tó bá lọ́dí ìgbín torókùn ò lè gògògò kó má lè bí ó ti lálẹ́ wá. ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o ọmọdé ò bá tàn ó àbá àrọ́bá ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o. ọmọ ó tù ògiri àsìkò tó ká jẹ́ kí gbogbo ayé ó mọ pàtàkì ìtàn Yorùbá ìtàn wa kò gbọ́dọ̀ kú ìtàn wa kò gbọ́dọ̀ parun oníbodè ti kópa tirẹ̀ akíkanjú ọmọlúàbí ń pè wá káwá kópa tiwa kí ètò ńlá yìí lè wáyé nílùú Ìbàdàn gbogbo ọmọ Oòduà kárí ayé ni ètò yìí kàn Ààrẹ Laji Abbas nìkan ò lè dáṣe ojúṣe gbogbo wa ni káwọn tí ó mọ̀gbà táwọn baba wa pàjùbà àṣà ká má bàa wá kẹ́yìn pẹ́kọrọ wa lásìkò táwọn dágbodò àṣàgún yẹn jẹ kọ́rọ̀ wọn mọ̀ dípẹ́ wọn aláwọ̀ funfun ní ó padà máa kọ́ wa láṣà wa gbogbo ọba àlàyé ìjòyè bọ̀rọ̀kìnní parakoyí ẹ jẹ́ kájọ ṣe onígbọ̀wọ́ ètò yìí àkọ́kọ́ ọ̀rú ẹ̀ nínú ìtàn Yorùbá nìyí fún àtìlẹ́yìn àti onígbọ̀wọ́ ẹ kàn sí Ààrẹ Laji Abbas lórí +2348023687432 ìtàn Yorùbá ò gbọ́dọ̀ di àjàsọ àjàrò àròsọ èdè lásán ó dọwọ́ gbogbo wa o ẹ jẹ́ àjọṣe.